barakatuh. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Asàsàlátù fún oníṣẹ́ ńlá ọ̀gá wa Ànábì wa Muhammad. Àlékún kẹ́ àlékún gẹ̀. Ọlọ́run kó jẹ́ ó bá aṣáájú ẹ̀dá Ànábì Muhammad. Àwọn ará ilé Ànábì àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni ire pátá. Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. Na'am. Ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́, àfáà Tọ́líà Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ àfáà yẹn ni mo fẹ́ sọ. Gbogbo orúkèrúdò tí àfáà yẹn ti ń dálẹ̀ látijọ́ yìí. Jàmá nínú Islam lẹ́ni tá a pè ní aṣáájú ẹ̀sìn. Alákọ̀ọ́kọ́ mo rí pé kò sí tó jẹ́ problem fún àfáà Tọ́líà ju pé àfáà ò lẹ́kọ̀ọ́ báwo ni a ti ṣe lo ipò ìlú. Àfáà yẹn ò lẹ́kọ̀ọ́ báwo la ti ṣe máa ń lo ipò ìlú. Tí wọ́n bá fi yàn jẹ ìmáàmù, téèyàn bá jẹ ìmáàmù láyé ara rẹ̀ nínú mọ́sálásí ti tiẹ̀, àìdíà tó máa lò níbẹ̀ dandan ni kó yàtọ̀ sí àìdíà tó máa lò níbi tí wọ́n ti fẹ́ fi jẹ ìmáàmù tó jẹ́ sí pé ìmáàmù tó jẹ yẹn ohun gbogbo ló wà lábẹ́ àṣẹ. Tíyàn bá jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ dáadáa, ó mọ̀ wípé anything tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan ìlú tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú, àtẹni tó jù ẹ lọ, àtẹni tó tó ẹ rà pajẹ, àtẹni tí ó ju àwọn tó bí ẹ lọ, gbogbo wọn ni wọ́n mọ̀ tẹríba lẹ́yìn ẹ. Téèyàn bá ti wá wà nírú póòsì bẹ́ẹ̀, yálà ó jẹ́ póòsì ẹ̀sìn ni o àbí ó jẹ́ póòsì tayé, dandan ni kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá ti wà ní ipò bẹ́ẹ̀, bí ò bá tiẹ̀ dàgbà ó gbọ́dọ̀ tẹra ẹ̀ lágbà. Jàmá, tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò bá tiẹ̀ ní làákàyè, ó gbọ́dọ̀ súnmọ́ àwọn tó ní làákàyè kí wọ́n máa yá ní làákàyè tí ó máa lò níbi ipò rẹ̀ yẹn, ìyẹn ni ò ní jẹ́ ó máa níṣòro. Jàmá, tí ò bá ní ìmọ̀, tí ò lẹ́kọ̀ọ́ bá ti lo ipò náà níjọ́ tí wọ́n bá ti tí orí bá ti tì í débẹ̀, torí pé Yorùbá ní ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́. Jàmá, kò sí tó burú kí kádàrá ó fẹ́vọ́ yàn, kò sí nǹkan kan tó burú kí kádàrá ó gbé yàn. Kí kádàrá wá gbé yàn tán ká mọ̀ ipò tí kádàrá gbé ni sí lò, ìyẹn nìṣòro fónítọ̀hún, ìyẹn gangan logun tí ń ja onítọ̀hún tí ó mọ̀. Torí pé ipò tó wà yẹn ìnira ni ó mọ fi lò ó lè mọ ríra rẹ̀ kó mọ rẹ́rìn àmọ́ àwọn èèyàn mọ wò ó mọ sunkún. Jàmá, Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí akódà èmi ò sì rò pé àáfàá yìí kéré tó bẹ́ẹ̀ lọ́jọ́ orí, débi pé làákàyè tí wọ́n fi ń darí odidi ìlú. Tó dùn mí lọ́rọ̀ wọn ni pé ìlú mi bí wọ́n ti bí bàbá mi nìyẹn. Bẹ́ẹ̀ ni mo kàn máa ń wo wáyé tó wá jẹ́ sí pé irú àwọn èèyàn tọ́lọ́ ń wá kó tó fẹnu wọn sọ̀rọ̀ látògbómọ̀ṣọ́ wá jẹ́ sí pé àwọn tó jẹ́ sí pé wọn ò nírònú àròjinlẹ̀ ni. Lóòótọ́ àwọn méjì lè mọ púrúfù pa àwọn mọ kéwú, àti àfáà Tálíà àti àfáà Sàráfà wọ́n lè mọ púrúfù pé àwọn mọ kéwú, àmọ́ àwọn méjèèjì ò lẹ́kọ̀ọ́. Wọn ò lẹ́kọ̀ọ́. Àmọ́ ti àfáà Sàráfà àyè ọ̀tọ̀ nìyẹn. Ìmáàmù Tálíà àfáà Sàráfà ń dá tiẹ̀ ṣe ni. Gbogbo ohun tó bá dá fà sílẹ̀ lọ́rùn òun ló dá ní. What of Ìmáàmù Tálíà tó gbé orúkọ ìlú sórí? Ìwọ tó ojó didi ìmáàmù ìlú, Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àfáà Tálíà, mọ̀ ń pèsè tẹ́ ń ṣe yìí yóò mọ bí ìkórìíra ìlú sí àwọn èèyàn tí bá ń wòlú yẹn lọ́ọ̀kan ni. Tí àwọn tó bá jẹ́ ẹni tí ó kọ́kọ́ mú ìlú tó jẹ́ sí pé ìlú kan ni wọ́n ti jáde, tẹ́pà wọn ni wọ́n kọ́kọ́ lógo níbẹ̀. Jàmá, tó bá ti jẹ́ sí pé ìwà tí ń kó ìkórìíra bá ayé, táyé ń kórìíra làwọn yẹn ń hù, yóò mọ bí ìkórìíra fún ìlú yẹn náà. If not, mi ò ní dá sọ̀rọ̀ yín, because mo discover gbogbo yín tẹ̀ ń pera yín ní alùsùnà wal jamaa wá sàlàfíyà, ẹ kàn wá sínú Islam wá dẹ̀sìn ànábì òní, ẹ ní nǹkan rí kankan tẹ́ ẹ mú wá. Mo dẹ̀ wí pé kéèyàn fi yín sílẹ̀, kéèyàn pa yín tì, òun ló dáa kéèyàn máa wò yín ràn, tó dàbí wípé Ṣẹ̀tánì ti parí assignment ẹ̀ lórí yín.
àmọ́ tó ń bò dẹ̀ wá jẹ́ orí ipò òlu bí wọ́n ti bí èmi lẹ́wà yìí bẹ́ẹ̀ tí ń ṣe ìjẹ́ lórí ṣe ìmáàmù kódà kútùbà rádaràdá tẹ́ ẹ máa ń ṣe lórí múmbàrí kì í ṣe bó lórí ẹ̀sìn ṣe máa ṣe kútùbà nìyẹn. ẹ̀kọ́ wo làwọn èèyàn mú kúrò níbi kútùbà tí Alfa Italia ń ṣe lórí múmbàrí. ẹ dákun àwọn mùsùlùmí wá kírun lórí múmbàrí ìlú ẹ wo àwọn èèyàn lọ́bọ́n tí wọ́n pọ̀ nínú mọ́sálásí wọ́n wá gbọ́ wá sí ẹ wá lọ hútúdà kan tá àfa àgbà kan ti ṣe lọ́dún tó pẹ́ tí ọlọ́run ti sáyẹ̀nsì jẹ̀mọ́ tí wọ́n ti torí tàtàrà rẹ̀ dẹni ọlọ́run tọ́lọ́run ti gbà wọ́n lẹ́rú torí pa wọn táwọn tó bí yín àtàwọn ìrandíran yín ò nírú ẹ̀. Alfa Italia àwọn yìí lẹ wá ń fi ń panu lẹ́lẹ́ ń ṣe kútúbà ẹ̀rí pẹ́ gbádùn lórí múmbàrí ìlú ìyapẹ́ ẹnu oríṣiríṣi èdè àbùkù ó wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé ẹ̀ ń dákò ìrálẹ̀ sínú Ògbómọ̀ṣọ́ nìyẹn ni lájọ tẹ ti ń bẹ́ẹ̀ ṣé wọ́n ṣe ń jẹ́ mọ́mù l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń lo ipò òjò lórí ẹ̀kọ́ lọ́dọ̀ mọ́mọ́fà. Alfa Italia Ògbómọ̀ṣọ́ torí ànábì Muhammad torí ànábì mo bẹ ẹnikẹ́ni tó bá wo fídíò ẹjọ́ ẹ bá mi share ẹ̀ torí pọ́rọ̀ lu tèmi lélẹ́yìí ọlọ́run ní bá ti yín náà jẹ́ ìlú yín ò ní dàrú olórí ibú ọmọ tí ó wà kó dọ̀tí bá ìlú yín ọlọ́run ní ìyẹn jáde fún yín ẹ dákun ẹ bá ń share ẹ̀. àáfàá yín nídìí kó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ìmáàmù ìlú tó yẹ sí pé látara ìjẹ́ ìmáàmù wọn ìlú wọn lọ síwájú ìlú wọn ń ga sí lójoojúmọ́ ẹ kẹ́kọ̀ọ́ lọ́ra àmọ́mú Ọ̀fà wọ́n ti ń jẹ ìmáàmù lọ́fà ọdún ti pẹ́ àmọ́ ńgbà tí Shehu Muyideen Salmanu yìí débẹ̀ yìí iyì Ọ̀fà àlùbáríkà Ọ̀fà orúkọ Ọ̀fà sì ń lọ síwájú. ẹ dákun kí ló dé tí wọn ò máa wá ká oríṣiríṣi ọ̀rọ̀ burúkú tí ò dáa wá àbáwọn èèyàn síbẹ̀ tí wọ́n ń rìkọ́dù program ní orí múmbàrí ìmáàmù lọ́fà ni. kí ló dé tí wọn ò máa múrò ọ̀rọ̀ tẹ́yìn sọ tí ń dá wàhálà lẹ̀ sáyé kí ló dé tí wọn ò máa rí ká jáde gbàtẹ́ pé ọ̀rọ̀ táyé fẹ́ gbọ́ làwọn ń sọ ọ̀rọ̀ fẹ́ inú lẹ́yìn ń sọ tá a bá wá wíta ìwé máa pariwo kéwú aláìjẹni tó mọ kéwú dànù ilé tẹ̀ ń ṣe yìí kí ló kàn án mùsùlùmí tó wá kírun nínú mọ́sálásí pé àáfàá kan ṣe tíra kan yẹn mọ́ gbá létí ṣé tí wọ́n ní ẹran lẹ́ran yẹn. Alfa Italia ẹlẹ́wà lórí ipò ìjẹ́ ìmáàmù ọba ìlú tó ní ìlú tẹ́ ẹ wà. irú àwọn ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ jáde yìí ẹ wo ọdún tí bàbá wa ìmáàmù nílùú Ìlọrin tí wọ́n ti jẹ ìmáàmù ẹ dákun ṣé gbogbo fìtínà burúkú tẹ́yìn ń dá sílùú yìí tẹ́ ẹ rò pé ẹ̀yin nìkan dára yín nìkan tẹ́ ẹ ronú wípé wàhálà lẹ́ ń dá sílẹ̀ nínú ìlú ẹ ń fa ìlú yẹn sẹ́yìn ni ẹ̀yin àtàfà sàràfà gbogbo rádaràdá tẹ́ ń ṣe yẹn ẹ ń fa Ògbómọ̀ṣọ́ ẹ ń fa sẹ́yìn yẹn ẹ tẹ́ síwájú ẹ ń sọ ìlú yẹn lẹ́nu ni ẹ sọlú lórúkọ rẹ̀ pẹ̀lú gbogbo àìdí àbúrúkú tẹ́ fi ń ṣèjẹ olórí yìí. Alfa Italia l'Ógbómọ̀ṣọ́ àfà ní alihurun láyẹkìbúrú àní salasin àfà Sheikh Haruna Rasheed tàwádùnhù lísùlítọ́nìhì Sheikh Haruna Rasheed àfà Italia Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá lẹ́kọ̀ọ́ ẹjẹ́ akọyin wọ́n ní ọmọlúàbí èèyàn kò ní gàgàgàgà kó wá mọ̀ lè tẹríba fún nǹkan mẹ́ta kan. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ tàwádùnhù lísùlítọ́nìhì kò síbẹ̀yìn ó ti ló ń jó lórí ẹ̀sìn tó ní lè tẹríba fún ẹni tọ́lọ́ ń bá ṣe lọ́ba àlú ẹ̀. tí bá ṣe gbàtẹ́nu wá kùn yín tó di pé wọ́n wá na àwọn èèyàn jáde nínú mọ́sálásí tó wá di wàhálà jàmá Alfa Italia tó wá di para yín balẹ̀ sọ́ba tó ẹ̀sẹ̀ ń bá yín bẹ̀bẹ̀ lójú agbo pé kọ́ba ọmọ bínú sẹ́ni tó kéwú tó mọ̀ tó sì ń lò só yẹ kí irú bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sí. ẹ wàá fi mọ̀ọ́dún tó dáa táwọn mùsùlùmí ó gbádùn tí wọn ó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ fi kalẹ̀ ẹ máa wá rán mọ̀ọ́dún sàlàfíyà lórí múmbàrí ìlú tí ì ṣe múmbàrí tiyín àbí mọ̀ṣúrùn lẹ fi kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ni ẹ ti gbà pé múmbàrí ìlú lẹ́wà ni tẹ bá ń pọ̀rọ̀ alùsùnà wálíjà máa àbọ̀rọ̀ sàlàfíyà lẹ́ẹ̀mọ̀ràn ẹ̀ẹ́sẹ̀ kúrò lórí múmbàrí tìlú àbí kí ló dé gba àfáà tán gbájọ tó Ògbómọ̀ṣọ́ náà tẹ́yìn náà ń bẹ́ẹ̀ di àbòsí bóun làfáà ìṣe fíìtì fún jẹ olórí nísìn pẹ̀lú kútùbà rádaràdá tí ń ṣe lórí múmbàrí àtúnwò kan náà nísìn oníwọ̀n rán ẹ kíní kan ìgbà àwo kan nǹkan wọ́n ń bọ kíní kan ìwé ṣe fi wọ́n lẹ̀ ẹsẹ̀ náà kàn mí adúrú ìṣòro tó kúnnú ìsìláàmù yẹ́yìn mùsùlùmí ẹ máa rán yẹn ẹ fà wọ́n bọ́gì bọ̀ pẹ́lẹ̀ díẹ̀ ìtafẹ́ túnṣe láàrin ara wa gan pọ̀ tí mọ́mù tó bá lẹ́kọ̀ọ́ lè fi ṣe kútúbà táwọn mùsùlùmí ó sì mẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ rí gbogbo yẹn rán ẹ bọ́ sórí múbàrí ìlú ẹ mọ̀ wí kátikáti èyí tó tún mọ dá wàhálà mi ilẹ̀ sínú Islam tó bá yá wá ní mọ́mù Ògbómọ̀ṣọ́ ló wí bẹ́ẹ̀ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ mo pè yín sákèsí o Alfa Italia
bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe ìmáàmù lú ẹ lọ kọ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ mo ti àṣàrà yìí ìlà ìmáàmù Muyideen Salman àwọn tẹ́ ẹ lè kọ́kọ́ lọ́dọ̀ wọn nìyẹn. Bàbá ìmáàmù nílọrin ẹ wo ọdún táwọn yẹn ti ń bẹ lórí ipò ìmáàmù títí wá dànà ọ̀rọ̀ kọ̀rọ̀ wo lẹ́gbọ́ lẹ́nu wọn ìgbà tó pé wọn àtẹ̀lé mọ́sí àbí tí ò da jama wọn àtẹ̀lé mọ́sí àbí àwọn òpònú àwọn ọ̀tá ànábì tẹ́yìn ń tẹ̀lé mọ́níhájú burúkú tẹ́ ń ṣe tẹ́ ń pera yín ní mùsùlùmí ẹni tó bá wù kálukú tó tẹ̀lé bó bá wù yàn kéèyàn jẹ́ àlùsùnnà tó bá dúpọ̀ yàn kéèyàn jẹ́ àlùtàsọ́wùf tó bá wù yàn kéèyàn mọ́níhájú kankan tó tẹ̀lé tí wọ́n bá ti fi ẹ́ jẹ nǹkan kan tó yẹ pé òun represent odidi ìlú ni iṣẹ́ tó máa ṣe níbẹ̀ ọ̀rọ̀ tó máa sọ níbẹ̀ ó gbọ́dọ̀ jọ́rọ̀ tí yóò ní bùkátà sí gbogbo òlú tí ó sì fẹ́ fọ́ kálukú kí ẹ kó máa roko sọ́dọ̀ ara ẹ̀ nìkan kì í sọrí múbàrí alùsùnà wà jà máa sàlàfíà lẹ́wà àfọ́ Ògbómọ̀ṣọ́ o ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ṣe làákàyè ẹ mọ̀ tẹ́ bá máa wí ẹ mọ̀ tẹ́ bá máa gbogbo àfàtẹ́ bá sì wà lÓgbómọ̀ṣọ́ náà tó yẹ pé Ògbómọ̀ṣọ́ lẹ́wà tẹ́ sì jọ ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ rádaràda tí mọ̀mù ń ṣe yóò bá làákàyè mu kì í ṣe irú kútùbà tí mọ̀mù ìlú máa ń ṣe ní ṣe yìí o tí ó bá ṣe kútùbà alù sàlàfíà kó lọ gba mùsùlùmí kó lọ kọ́ mọ́sálásí tiẹ̀ rádaràda làfẹ́ lè ń ṣe yìí kẹ́ẹ̀sọ̀ dodo ọ̀rọ̀ síbi tó wáyé kó dodo ọ̀rọ̀ wà àwọn eléyìí fa ìlú sẹ́yìn ni náà sóò nìkan ni mọ̀mù ní gbogbo ilẹ̀ Yorùbá ni àìmọye àwọn mọ̀mù míì tí wọ́n jẹ káàkiri ṣé wọ́n ń dá wàhálà lẹ̀ sílùú lọ́rùn báyìí nísìn àbí káre wo lẹ́fẹ́ kí wọ́n náà tó Ògbómọ̀ṣọ́ pẹ̀lú òṣì tí mọ̀mù yìí ṣe yìí tó pera rẹ̀ ní mọ̀mù Ògbómọ̀ṣọ́ àtẹ̀yìn tẹ̀ kí sídìí òdodo náà tẹ́ mọ̀ tẹ̀lé rọ tẹ́ mọ̀ borọ́ lẹ́yìn ìyẹn máa kéwù ìyẹn wá ní kankan tẹ́ ẹ bá máa kéwù tí ò lò ṣé kéwù rẹ̀ wúlò báwọn ẹni pé afẹ́ ilé ìlú máa kéwù ọ̀hún náà ẹ̀yìn lẹ̀kú sọ ibi tó ti proof kéwù ọ̀hún náà èmi òkúkú tì rí bàbá Sheikh Adam rahimahullah wọ́n jí ó yé pé ti ń jẹ́ kéwù tẹ̀sìn tá a fẹ́ sí ó fi ṣẹ̀sìn tó bá ti jáde rábíà ó ti tó láàfẹ́ ẹ̀sìn tó bá ṣe ń kàtà òjì òun náà fẹ́ najú táyé nìyẹn ó fẹ́ mọ tíráfù káàkiri mọ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn lárúbáwá ni bọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ànábì bí èèyàn bá ti ní rábíà lọ́wọ́ ìdádí lọ́wọ́ jàmá ó ti tó àfẹ́ ẹ̀sìn kò sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bí tí ò ní mọ̀ ìmáàmù Tálíà jáde pé gbogbo wọn tó kàtà òjì tó rò pé oníṣàjíkèsà òjì lọ́wọ́ ò tí ì dàáfà àfi tó bá lọ jámíà sẹ́ni pé wọn opportunity tá a fà ní fi ń ṣẹnu rádaràda àmọ́ iye àwọn tí wọn lọ jámíà táwọn kéwú jà fún olódò yìí lọ jàmá àfà ìmáàmù tí ò lẹ́kọ̀ọ́ yìí àmọ́ iye àwọn tí wọn kú olé bàbá Sheikh Adam tó la ọ̀nà jámíà tí gbogbo yín lọ jámíà ò ní bàbá Sheikh Adam ti lọ kéwú àfọ òní sí ẹ̀jẹ̀ wọn ọ̀rọ̀ rẹ̀ lórí múmbàrí opportunity gbé ó sà lọ opportunity akànbọ́bẹ̀ akànmọ́ sọ̀rọ̀ bí o tí ò bá làákàyè mú tẹ́ ẹ̀ bá rẹ́ni ṣẹ́ẹ̀kì yèmí ṣẹ́ẹ̀kì yín o tẹ́ bá wá béèrè pé ta lèmi èmi ọmọlé òkùnkù ní mọ́sífà èmi Nurudeen ọmọ Oyèlọ́lá kẹ́ lọ ṣèwádìí àáfà Ògbómọ̀ṣọ́ tí yóò bá ti jẹ́ sí pé ìyíbadò bá ti bá rádaràdá tẹ́ ń ṣe lórí múmbàrí pẹ̀lú ògùn Ọlọ́run ó yọ yín kò ń bẹ̀ torí pé ń fa ìlú yẹn sẹ́yìn tẹ̀lú yẹn síwájú subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.